Dáramọ́lá ẹ̀sùn apànìyàn ni wọ́n fi kàn mí. Victor tó wá sílé ọ̀dọ̀ mi ẹnìkan wà wọ́n pè ní Dáre ló gbé wá sílé ọ̀dọ̀ mi ló fi mọ̀ mí kì í ṣe TikTok ló ti mọ̀ mí rárá. Dáre ló gbé wá sọ́dọ̀ mi ìgbà tó dẹ̀ dé ọ̀dọ̀ mi àkọ́kọ́ ti jọ ń ṣe tẹ́lẹ̀ kó dọ̀dọ̀ mi kó kí mi kó tún padà kó tún máa lọ òun àti Dáre yẹn ń lùlù ó ń lu gángan ó máa ń ṣeré patí. So ìgbà tí ó wá yá ó wá pè mí lórí fóònù lọ́jọ́ kan nínú oṣù tí a lò tán yẹ ó wá lóun máa fẹ́ bá mi sọ̀rọ̀ àṣírí pé òun ṣe ògbóni òun ṣe aró ẹ̀fù pé ọ̀rọ̀ tóun dẹ̀ fẹ́ sọ yìí pé ọ̀rọ̀ awo ni kódà ìró ni mo ró jáde nínú yàrá nígbà tí ó dé torí bọ̀bọ́ yẹn mo mọ̀ tó gbé wá sílé ọ̀dọ̀ mi nígbà tó wá gbé wá kíní ló wà nídìí mi tó wẹ̀ ó wá ní kí n mú fóònù mi kí n mú rin jìnnà òun náà mú fóònù ẹ̀ ó lọ fún bọ́ọ̀ì Dáre yẹ dání ó wá jókòó sínú tẹ́ḿpù mi ibi tá a ti wá jókòó sínú tẹ́ḿpù ó wá ṣàkọ́kọ́ wàásù lọ ó kọ́kọ́ fi gbogbo nǹkan búra pé kí n gbà òun lágbàtàn kí n ṣe kinní kan ó wá ní òun lọ ibì kan lọ́dọ̀ àfà gẹ́gẹ́ bó ṣe sọ fún mi ò ní parọ́ mọ́ ìṣẹ̀dá ẹ̀ ó lóun lọ bẹ̀ ó ní wọ́n sọ pé òun obìnrin kan tóun fẹ́ kó obìnrin yẹ kó òun fẹ́ kó wà ní Abẹ́òkúta pé òun ló ń lo ògo òun pé tóbìnrin yẹ ò bá dẹ̀ kú pé òun ò lè rí ògo òun lò pé nǹkan ti bàjẹ́ fún òun tipẹ́tipẹ́ so ibi tí èmi fi ọkàn sí níbẹ̀ yẹn torí pé ọ̀pọ̀ èèyàn bẹ́ẹ̀ máa wá tí a kàn gba owó ọwọ́ wọn tá ní kán bá wọn ṣoògùn ìgbà kan àwo kan ibi tí èmi fi ọkàn sí nìyẹn mo wá ní tó bá ti tó àkókò kó wá ó wá ní òun ò tí ì ṣetán mo ní tó bá ti tó àkókò kó yọjú sí mi so mo wá wà ní hospital ó wá tó bí on 31 yẹn mo wá wà ní hospital lọ́dọ̀ ìyàwó mi tó bímọ ní on 31 ó wá ní on 1 that's Saturday ó kàn déédéé dé bí nǹkan bíi aago 8 èmi gan ò sí nínú ilé ó wá fi òru wá gbé wúmà yẹ wá sí ọ̀dọ̀ mi ó wá ń pè mí kíkan pé òun wà nílé ọ̀dọ̀ mi a lè ríra o èmi wà ní hospital lọ́dọ̀ ìyá mi ò tiẹ̀ sọ pé mo wà lọ́sibítù fún mo ní ṣùgbọ́n a lè ríra ó wá ní báwo ló ń ṣe fẹ́ rìn báyìí ní alẹ́ mo ní bóyá kán lọ gba hòtẹ́ẹ̀ kán lọ sùn sí hòtẹ́ẹ̀ so pé ó dọ̀la kí n tó lè rí anybody nígbà tí ilẹ̀ mọ́ lọ́jọ́ Sunday mo wá wálé lóru yẹ mo wá sùn ìyàwó mi wà lọ́sibítà torí àwọn ṣe operation fún mi nígbà tí mo wá dé ní ọjọ́ kejì ló wá ń pọ́ǹtì wúmà yẹ fún mi pé wúmà tí òun bá mi sọ rèé ọmọ ẹ̀ náà ni eléyìí okay kí ni ó fẹ́ ṣẹlẹ̀ ó ní kí n wọnú ilé báyẹn kóun tán wọnú ilé kóun yin lọ́rùn sínú ilé ọ̀dọ̀ mo ní kì í ṣe nú ilé mi rárá torí mo ti kọ́kọ́ bó ṣe kọ́kọ́ dé yẹn mo ti kọ́kọ́ gba mọ́tò ẹ̀ gan mọ́tò Victor mo kọ́kọ́ lọ sí hospital lọ́dọ̀ ìyàwó mi mo kọ́kọ́ lọ yọjú sí wọn mo kí wọn mo ṣe. ìlọ ti ìyàwó ẹ̀ sílẹ̀ sọ nǹkan tó ṣẹlẹ̀ mí báyìí. sọ wá sọ pé àyìn lọ́rùn mo ní láyé mo ní òòlè yin ní ọrùn mo pe ID mo pe mo pe gorí ìtẹ́ ló bá mi pe ID yẹ ni wọ́n bá mi nínú ilé kí n tó dé láti hospital yẹn náà ṣáàtì délé wọ́n á dáfà kan lọ́wọ́ mi ìmọ̀fá tí wọ́n ń dá so ìgbà tí mo wá sọ̀rọ̀ yẹn lójú àwọn yẹn pé ẹ̀gbọ́n kan tí arákùnrin yìí bá mi sọ ni àwọn yẹn wá ń sọ fún mi pé kí má má ṣe nǹkan tí ò bá ti ní ṣe kìíní o so ibi tí àwọn yẹn wá sọ pé kán kọ́kọ́ lọ dáfá lè ní orí pé àwọn máa fìfá lè lọ so àwọn fìfá lé wúmà yẹn àwọn kìfá fún Victor pé nǹkan tó gbé wá sí ibi yìí o pé ifá tá a dá èjì ogbè ni pé ọjọ́ 5 èní ni ọ̀rọ̀ yìí lè ṣeé ṣe pé kò lè ṣeé ṣe ní èní so Victor ṣáà fi agídí ó wá dúró mọ́ mi lọ́rùn bíi iṣan ọrùn. báwo lẹ ṣe pa arábìnrin yìí. so yes sir. ìgbà tí ó ṣàwá dúró yẹ ẹjọ ẹ má bínú sà ìgbà tó ṣàwá dúró yẹ so mo wá pé òpópá ẹ̀ náà ní Sunday dé. báwo lẹ ṣe arábìnrin àti ọmọ ẹ̀. ìgbà tí ó yá náà mú lọ sínú igbó tán lọ pásà. àwọn ọmọ mi bá ń lọ. kí ni ipa tiẹ̀ ń bẹ̀. ipa tèmi ní ojú pé mo pe àwọn ọmọ méjèèjì yẹn. kí ni àwọn méjèèjì yẹn fẹ́ wá ṣe. kí ló sọ fún ọ. àwọn náà ló wá pa wúmà yẹn. kí ló sọ pé iṣẹ́ wo náà sọ wọn fẹ́ ṣe. mo sọ fún wọn pé kán gbọ́ nǹkan tí arákùnrin mi ìmọ̀ ìgbà tó jọ àgbè.